ègún bí ìjà bí ìta kó mọ̀ ṣe tán lọ́rọ̀ Yorùbá láéláé. bí kìnìún ò bá ti kọ́ bá ti kọ̀wé ìtàn tí ó gbé ọlọ́dẹ lọ́dẹ ó máa sọ nípa kìnìún adíáfẹ́pẹ́ ahoro lálá ìjọ ọjọ́ òun tí ń jàrán Yorùbá náà yìí. wọ́n láláàfin àwọn ọ̀dẹ̀ tó ṣépè náà ti gbogbo ọba ìwò yóò sì ní nǹkan ṣe sí i di ìsìn wọn ò tí ì lè fèpèwèpè kí wọ́n fi rí lórí. ogun jó ogun lọ ní àti pé ńgbà ewé tútù jójú lówó ńlá ó lẹ ti bùjó gbogbo Yorùbá àbínú bí ọká ọba bí pamọ́lẹ̀ tí ilé fùrù kọ́kọ́. ó dáa kí ló fẹ́ pé gan kí ló fà bínú kábíyèsí. èdè ayédè ló ń mọba pé káfọ̀njà ó rè é fogun jàlú ìwéré ní wọ́n ti ní kákàǹkù kan gbúdọ̀ járú ogun bẹ́ẹ̀ láàrin ògùdògúdú ayọ̀ ni wọ́n ti lè sọ orí kábíyèsí ìwéré kalẹ̀ lágá lẹ́yìn ọba ké bí ẹyẹ mọ́ o. kí lọ́ba ó lẹ̀ wá tún ṣe. ajídéjẹ kì í jí kan mọ̀ baálé apòmù bàbá tó kì mọ́lẹ̀ ọgbọ́n bí òǹgo. kí ló wá ṣẹlẹ̀. dúkú dé láàrin àwọn alágbára ni làwọn àkànjá bá gbéná wojú ẹkùn aláàfin wọn ni ó sì gbá akọni wòkọ́ dágbére fáyé. gbádùn yín o. àwùlẹ̀ ní bẹ́ẹ̀ bó òun tiẹ̀ kú òǹlù yóò sì sùsàgà ló bá tafa ìbínú tí orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé ó fọ́ ọpẹ́ ìṣọ̀kan Yorùbá ló tẹnu bèbè dín rìn òhò pọ́mọ ìyá àwùsá gbogbo Yorùbá ọmọ bára wọn ṣe ó lẹ́rú ní ó sì máa ṣe aṣáájú ìran ọmọ Àfọ̀njá nílọrin dúé. ṣé pé wá jà. bí ara ní mọ̀nà wà lèdè má Fọ̀njá tó láwọn ọmọ ogun òun ò máa ṣe mọ́ bí ọmọ ogun ọ̀rẹ́ òun Fúlàní tí Jálímì àṣókété nílé ìhùn níwájú Ifá gbogbo Àfọ̀njá ṣe wọ̀rẹ́ o tó ní làwọn ọmọ rẹ̀ bá dẹrú. kí ló tún wá ṣẹlẹ̀. iléeṣẹ́ Remdel Communications ní kábẹ́ o kí wọ́n tètè gbé fíìmù yìí jáde kí gbogbo ọmọ Yorùbá ó lè mọ húlẹ̀húlẹ̀ ìṣẹ̀lẹ̀ àti bí èpè ṣe wáyé tọ́mọ Yorùbá fi ń dalẹ̀ ara wọn dòní. Àfọ̀njá ni fíìmù yìí ń jẹ́ o ó ń bọ̀ lọ́nà dẹ̀ẹ̀dẹ̀ẹ̀dẹ̀ ẹ múra dé. kábíyèsí adániwáyé ò lọ́ba àjíkí ẹ̀rí ńlá olókìkí lọ́ba àjíkẹ́ o kí mi tó jáde ò máa mọ́ná mi kẹtẹ́lé Olúwa lọ́wọ́ o kí mi sí ìwà jíjà lọ kí mi sí ìwà mímu àlọ́ kí mi mo ṣe pàdé ìwúrú ajẹmí ò lọ́nà mi màá gbàdúrà o màá gbàdúrà kí mi tó jáde òwe ìbá mi jí kété ọkàn kó sùn lọ o ìbá mi jí kété ọkàn kó sùn lọ o bó bá ti dìdájí lágogo àdúrà ìmọ̀dìde ò ká képe Jésù lókè ìmọ̀gbàdúrà ká tó jáde lóyìnbó lọ ìmọ̀gbàdúrà ká tó yàtúnṣe òjọ́ra àdúrà ìgbà agbára ní mọ̀dá nǹkan ìbá mi kí kété ọkàn kó sùn lọ. àgbẹ̀ ọ̀gá ìwọ lọ́lọ́run wá àgbẹ̀ ọ̀gá sórí ìwọ lọ́ba. ayérayé o ọba tí ń jẹ́ èmi ni ọlọ́run ayọ̀ o adágbà má pààrọ̀ òye o mo bí ọ̀gá o torí ìwọ lọ́ba. mo bí ọ̀gá o mo bí ọ̀gá mo bí ọ̀gá mo bí ọ̀gá. àgbẹ̀ ọ̀gá sórí ìwọ lọ́ba. ẹ̀jẹ̀ ewúrẹ́ kò lè lékún náà o.
nínú àwọn ọ̀run máa gbé ọ̀gá, máa gbé ọ̀gá, máa gbé ọ̀gá, gíga gíga nínú àwọn ọ̀run. Máa kọrin yìn Jésù yìí o, èmi àfọpẹ́ fún. Máa kọrin yìn Jésù yìí o, èmi àfọpẹ́ fún. Máa gbé ọ̀gá, máa gbé ọ̀gá, máa gbé ọ̀gá, gíga gíga nínú àwọn ọ̀run. Máa gbé ọ̀gá, máa gbé ọ̀gá, máa gbé ọ̀gá, gíga gíga nínú àwọn ọ̀run.
tó bá kọjú ìjà sí mi yóò lọ sí. Já èdè mi lọ ní Olúwa, má ṣe jẹ́ kó dọ̀la bàbá. Já èdè mi lọ ní Olúwa, má ṣe jẹ́ kó dọ̀la jàre. Gbogbo ìdè ayé mi, èmi kò fẹ́ wọn mọ́ jàre. Àìrínà rí ló bá a bà. Ìdè mà ni wọ́n jẹ́ o. Bá mi já gbogbo wọn lónìí. Má má jẹ́ kan dọ̀la rárá. Wọ́n bá mi já o. Já èdè mi lọ ní Olúwa, má ṣe jẹ́ kó dọ̀la bàbá. Já èdè mi lọ ní Olúwa, má ṣe jẹ́ kó dọ̀la jàre. Ìdè tó so mọ́ mi lọ́wọ́, àtèyí tó so mọ́ mi lẹ́sẹ̀, àtàwọn tó so mọ́ mi lọ́rùn. Ìdè mà ni wọ́n jẹ́ o. Bá mi já gbogbo wọn lónìí. Má ṣe jẹ́ kan bá mi fi lọ́la. Wá bá mi já o. Já èdè mi lọ ní Olúwa, má ṣe jẹ́ kó dọ̀la bàbá. Já èdè mi lọ ní Olúwa, má ṣe jẹ́ kó dọ̀la jàre. Já èdè mi lọ ní Olúwa, má ṣe jẹ́ kó dọ̀la bàbá. Já èdè mi lọ ní Olúwa, má ṣe jẹ́ kó dọ̀la jàre. Má ṣe jẹ́ kó dọ̀la o bàbá. Má ṣe jẹ́ kó dọ̀la jàre. Má ṣe jẹ́ kó dọ̀la jàre. Gbogbo ìdè ọjọ́ pípẹ́. Má ṣe jẹ́ kó dọ̀la jàre. Ìdè gbèsè láyé mi. Má ṣe jẹ́ kó dọ̀la jàre. Gbogbo ìdè mà ní. Má ṣe jẹ́ kó dọ̀la jàre. Èmi kò fẹ́ wọn wá látòní lọ. Má ṣe jẹ́ kó dọ̀la jàre. Wàhálà ìdààmú ìdè ní. Má ṣe jẹ́ kó dọ̀la jàre. Èmi àti ṣùgbọ́n. Ayapa, ayapa, ayapa látòní lọ. Èmi àti ṣùgbọ́n. Èmi àti ṣùgbọ́n. Èmi àti ṣùgbọ́n. Ayapa lórúkọ Jésù. Ọ̀nẹ́sì rí òkè. Èké wá, Ọ̀nẹ́sì rí òkè o. èké wá, Èké wá. èké wá lórúkọ Jésù. Ọ̀nẹ́sì rí òkè. Èké wá, Ọ̀nẹ́sì rí òkè. èké wá, Ọ̀nẹ́sì rí òkè. èké wá náà Jesus. Olú ọ̀run lóní ni kò ṣe o, ọlá lè pẹ́ jù, má ṣe jáfara. Wáyà mi yá, ṣùgbọ́n ayé mi gbogbo, èmi kò fẹ́ mọ́lá tòní lọ, èmi àti ṣùgbọ́n. Ayapa, ayapa, ayapa látòní lọ. Èmi àti ṣùgbọ́n. Èmi àti ṣùgbọ́n. Ayapa lórúkọ Jésù. Ọlọ́run tó ṣe níbi abẹ́sí wá bá mi ṣe o, wá ṣe yọrí o, wá bá mi mú ṣùgbọ́n ayé mi kúrò o. Èmi kò fẹ́ mọ́lá tòní lọ, èmi àti ṣùgbọ́n. Èmi àti ṣùgbọ́n. Ayapa, Ayọ̀pẹ̀ lórúkọ Jésù. látòní lọ. Èmi àti ṣùgbọ́n. Àti ayọ̀pẹ̀ lórúkọ Jésù. Ayapa lórúkọ Jésù. Èmi àti ṣùgbọ́n. Èmi àti àgbà ìjàkadì. Awíkúnni kò tó dání mọ́lẹ̀. Àgbà ìjàkadì. Tó bá lè bá kújà, òun lè dákú
tó ń fọmọ rí odò rè ti ṣọ́ra rẹ̀ o. àgbà ìjàkadì. má dòkun má dọ̀sà ọrọ̀ ayé òkìkí gbajúgbajà bá ń sáni ẹ̀sọ́ fáṣẹ̀rẹ̀ tó ń fagbára kọ́rọ̀ ọ̀dọ́ kó yá wo sinimá àgbà ìjàkadì kó kọ́gbọ́n. ìyàwó tó sọkọ ní mẹ́rin rù láàrin ọ̀rẹ́ torí kò fẹ́ jayé pẹ̀lú alágbára tó ń fomi ọ̀dájú òyìn ká ṣèlú òfin kan náà lẹ́lu gbogbo ìlọ́lọ́run ó mọ̀ pátápátá porogodo sinimá àgbà ìjàkadì ló sọ bẹ́ẹ̀. ó ti dàgbéléwò sinimá àgbà ìjàkadì tí kóńdó kọ́kù mọ̀kọ́ ẹni tó wò ní ó mọ̀ pọ́mọjá ti kúrò ń yà ń gbé àgbà ìjàkadì ní ẹ̀rà kẹ́ẹ̀wò kẹ́ẹ̀fì mọ̀dí ọ̀rọ̀ mi. ìlú òkúlàwò tá a ló gbóná janjan Cornerstone Film International tó ṣe léyìí ó kọjá bẹ́ẹ̀ sinimá tá a gbé kalẹ̀ fún gbogbo ọmọ ọlọ́run láti wọlé ológo lọ sọ̀ọ̀sọ̀ ó ti di títà lórí igbá báyìí o àgbà ìjàkadì. òròmọdé ò máa wòdì ìyá ẹ̀ tó máa ṣe òjẹ́rẹ́ yẹn fín ayédáyé ẹlẹ́ka ẹ̀dẹ́ àyíníké dàpọ̀ má yí ní padà ẹ má jẹ́ ń bẹ́ẹ̀ gbòòlà sinimá àgbà ìjàkadì ti wà lórí igbá Remdel Optimal Communication ló gbé jáde ó sì wà káàkiri gbogbo ilé ìtajà tó ti ń ta quality. sinimá àgbà ìjàkadì ẹ rà kẹ́ ẹ wò kẹ́ ẹ jogún ìjọba ọ̀run. ẹ̀yin àtayọ̀ ọ̀sán mo bẹ̀rẹ̀ ọdún ọlọ́run mi má jẹ́ kí ìbànújẹ́ parí o. àmì ẹ̀ pọ̀ fresh anointing lẹ́ ń gbọ́ yẹn o evergreen orin evangelist Báyọ̀ Adégbóyèga JB Atayọ̀rọ̀ voices fresh anointing ìfòróróyìn ọ̀tun orin ọpẹ́ orin àánú orin ìtùnú orin àdúrà lọ́lọ́kan òjọ̀kan àti ìlú àlùjọ tó dọ́ṣọ̀ fresh anointing nílòótọ́ àbọ̀dé Israel evangelist Báyọ̀ Adégbóyèga JB. gba fresh anointing. gbogbo ẹni tó bá ra fresh anointing tó ń gbọ́ inú ilé tó bá wà á burú oníṣẹ̀lẹ̀ ń bẹ̀ láíláí Remdel Optimum Communication ló gbé jáde iléeṣẹ́ Remdel Music and Video Mart 44 Báfẹ́mi Awólọ́wọ̀ Way Ìkẹjà Lagos telephone 01-472-5234 66 àti 69 Ọbadẹ́sídà Road Àkúrẹ́ telephone 034-242-346 àti 31 Ìjìgbò Street Adó Èkìtì telephone 030-251-643 pẹ̀lú ibi gbogbo tí wọ́n ti ń ta kásẹ̀tì jákèjádò ilẹ̀ yìí. ẹ tètè máa ra o ẹ tún gbọ́n táwọn obìnrin sọ nínú ẹ̀. èmi ni wọ́n máa jàǹfààní ilé ọkọ mi ẹni ẹlẹ́ni kò ní gbà ṣe mí ṣe èmi ni wọ́n máa jàǹfààní ilé ọkọ mi.
ti tó ọlọ́run máa wọ̀ mí níràn. Àsìkò ti tó alágbàwí ẹ̀dá dá mi lóhùn. Tètè bá mi ṣe kọ́lọ́ ìdẹ̀rù mọ́ mi lára bàbá rere. Tètè bá mi ṣe kọ́lọ́ ìdẹ̀rù mọ́ mi lára bàbá rere. Aráyé tí mo ní mọ́. Tètè bá mi ṣe kọ́lọ́ ìdẹ̀rù mọ́ mi lára bàbá rere. Wọ́n ti wò mí mọ́ lára. Tètè bá mi ṣe kọ́lọ́ ìdẹ̀rù mọ́ mi lára bàbá rere. Aráyé lè gbé gbọ́ ọ̀pẹ́. Tètè bá mi ṣe kọ́lọ́ ìdẹ̀rù mọ́ mi lára bàbá rere. Kémi lè wá mú jójó. Tètè bá mi ṣe kọ́lọ́ ìdẹ̀rù mọ́ mi lára bàbá rere. Ṣorí mi lórí àpèsìn bàbá rere. Ṣorí mi lórí àpèsìn bàbá rere, ṣẹ̀dá mi lẹ́dà àpéwò. Ṣorí mi lórí àpèsìn bàbá rere, ṣẹ̀dá mi lẹ́dà àpéwò. Rárá yìí má fi retè mi ṣàpínlẹ̀ o, ṣẹ̀dá mi lẹ́dà àpéwò. Ẹlẹ́dàá mi máa ṣe gbàgbé ọ̀rọ̀ àjọsọ wa. Bàbá dá mi lóhùn kíákíá. Tètè bá mi ṣe ẹlẹ́dàá mi. Tètè ṣe yọrí Olúwa o. Dá mi lóhùn bàbá rere. Ojú má tì mí Olúwa o. Ṣorí mi lórí àpèsìn bàbá rere, ṣẹ̀dá mi lẹ́dà àpéwò. Ṣorí mi lórí àpèsìn bàbá rere, ṣẹ̀dá mi lẹ́dà àpéwò. Rárá yìí má fi retè mi ṣàpínlẹ̀ o, ṣẹ̀dá mi lẹ́dà àpéwò. Ábúráhámù tó jẹ́ bàbá ìgbàgbọ́, ẹ̀ṣọ́ orí rẹ̀ lórí àpèsìn. Kí tèmi kó máa ṣe ṣòro ṣe, wá ṣe yanjú Olúwa o. Lọ́dọ̀ rẹ̀ máa la ṣe yọrí wa o. Tètè wá ṣe káyé rí o, bàbá. Ṣorí mi lórí àpèsìn bàbá rere, ṣẹ̀dá mi lẹ́dà àpéwò. Ṣorí mi lórí àpèsìn bàbá rere. Kò séwu mọ́ rárá. Jésù ti rú lọ. Kò séwu mọ́ rárá. Jésù ti rú lọ. Gbogbo ewu lọ́nà mi Pátápátá. láyà tí kò wọ́n lọ. Ráúráú. Ìbànújẹ́ wàhálà ayé mi. Pátápátá. Ó bá ti rù lọ. Sọ pé gbàgbé kò séwu mọ́ rárá. Jésù ti rú lọ. Kò séwu mọ́ rárá. Jésù ti rú lọ. Kò séwu mọ́ rárá. Jésù ti rú lọ. Gbogbo ewu lọ́nà mi Pátápátá. láyà tí kò wọ́n lọ. Ráúráú. Ìbànújẹ́ wàhálà ayé mi. Pátápátá. Ó bá ti rù lọ. Sọ pé gbàgbé kò séwu mọ́ rárá. Jésù ti rú lọ. Ikú oró rẹ̀
wá sáyé hà. ó mà gbọ́dọ̀ dára fún mi o. láàrin ọ̀rẹ́ àti àwọn ojúlùmọ̀ mi gbogbo. ó mà gbọ́dọ̀ dára fún mi o. àìdára ti jẹ́ ẹlẹ́dàá mi mò kọ́. ó gbọ́dọ̀ dára fún mi dandan ni. ìwọ táyé ti ń kẹ́gàn látọjọ́ tó ti pẹ́. ó gbọ́dọ̀ dára fún wa o. àti wọ́n táyé ti rò pín. pé kò sọ́nà àbáyọ mọ́. Jésù mi yóò ṣọ̀nà àbáyọ. ó gbọ́dọ̀ dára fún wa kíákíá. ẹ wo ìrìn àjò ayé Jósẹ́fù. ó gbọ́dọ̀ dára fún mi o. ẹ ṣèrántí Áánà àti Pẹ̀línà. nínú ìwé Sámúẹ́lì. èkó dára fún Áánà nígbẹ̀yìn. ó gbọ́dọ̀ dára fún mi dandan ni. ó gbọ́dọ̀ dára fún mi. ó gbọ́dọ̀ dára fún mi o. lówùrọ̀ lọ́sàn àti lálẹ́sẹ̀. ó mà gbọ́dọ̀ dára fún mi o. ó gbọ́dọ̀ dára fún mi o. ó gbọ́dọ̀ dára fún mi o. ó mà gbọ́dọ̀ dára fún mi o. ó gbọ́dọ̀ dára fún mi o. ìwọ táyé ti rò pín. ó gbọ́dọ̀ dára fún wa o. aláìlera nílé ìwòsàn. ó gbọ́dọ̀ dára fún wa o. aláboyún yóò bí wẹ́rẹ́. ó gbọ́dọ̀ dára fún wa o. ẹni tó ti bí kò níyàn kú. ó gbọ́dọ̀ dára fún mi o. wà á kọ́lé wà á ra mọ́tò. ó gbọ́dọ̀ dára fún wa o. olúwa yóò dé ìgbọ́dọ̀ padà. ó gbọ́dọ̀ dára fún mi o. ó gbọ́dọ̀ dára fún Nàìjíríà. ó gbọ́dọ̀ dára fún mi o. ó gbọ́dọ̀ dára fọkùnrin. ó gbọ́dọ̀ dára fún mi. Ìbàdàn ọkùnrin kan ṣe ń lọ ní èló nìbàdàn. 150 ní ẹ wọlé à dábàá fún mi lẹ́tọ́ mi à orí ẹ̀ pé kárí lu pásọ̀láyọ̀. Jésù jẹ́ ń bá ọ jọba. Jésù jẹ́ ń bá ọ jọba. Agbèrò kì í gbọ́kọ̀ rìn. Jésù jẹ́ ń bá ọ jọba. Jésù jẹ́ ń bá ọ jọba.
bàbá. Tíjó tayọ̀ sí bàbá lóní gbẹ̀dẹ̀mukẹ́. àní bó bá jẹ́ tàbí ríkà báyìí la ṣe ń yin bàbá. Tíjó tayọ̀ sí bàbá lóní gbẹ̀dẹ̀mukẹ́.